men wọ́n máa ń boast wípé èmi ni mò ń sanwó ilé, èmi ni mò ń sanwó school àwọn ọmọ, èmi ni mò ń gbọ́ bùkátà lórí ìwọ pẹ̀lú àwọn ọmọ, that is ìyàwó pẹ̀lú àwọn ọmọ, wípé àwọn làwọn rẹ́ǹtì ṣọ́ọ̀bù fún ìyàwó àwọn. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti owó ilé, ṣé mi ni kí n máa bá yín sanwó ilé ni? Ẹ̀yin gangan lórí ọrùn lásán ni mi tó gbé orí ró. I am to support you. Èmi kọ́ ni mo fẹ́ gbọ́ bùkátà, ẹ̀yin gangan lẹ ní. Ẹ̀tọ́ yín ni láti ṣe. Adé gbàládùá fún yín kọ́lọ́run fi rọ̀ yín lọ́rùn. Kọ́kùnrin máa ma sọ wípé òun lòun sanwó ilé, ṣé ìyàwó ẹ̀ ló fẹ́ kó bẹ́ẹ̀ sanwó ilé ni? Your wife is meant to assist you. Ìyẹn tẹ́ ẹ bá fi àyè ẹ̀ sílẹ̀ gan pàápàá. Kò dẹ̀ pọn dandan kó jẹ́ pé owó níyàwó yín máa fi assist yín. Ó lè fi ìfọ̀kànbalẹ̀ ràn yín lọ́wọ́, ó lè fi ìdùnnú ràn yín lọ́wọ́, ó lè advice yín láti ràn yín lọ́wọ́. Àwọn ọkùnrin míì tí ẹ wà, wọ́n ní kíyàwó àwọn máa ṣiṣẹ́, ìwọ tó ní kíyàwó ẹ máa ṣiṣẹ́, jọ ọ̀nà wo ló fẹ́ kó gbà fi assist ẹ gan pàápàá? Fẹ́ kíyàwó yín ṣiṣẹ́ torí wípé ẹ fẹ́ sọ di ẹrú ni, it's because you want to enslave the woman, that is why tẹ́ṣe ní kó má ṣiṣẹ́. Ìka ọkùnrin náà máa sọ pé kóbìnrin má ṣiṣẹ́ torí wípé ó fẹ́ ràṣáná kíyàwó wá béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n fẹ́ ra pátá, wọ́n máa ra aṣọ, wọ́n máa ra ẹni. Ìyàwó ò ní nǹkan kan tó fẹ́ dáṣe láàyè ara ẹ̀, ó ní kó má ṣiṣẹ́. Ọ̀nà wo ló fẹ́ kó gbà ràn ẹ́ lọ́wọ́? Gbogbo ọkùnrin tó bá ti ní kó obìnrin má ṣiṣẹ́ lọ máa wò wọ́n dáadáa, wọ́n máa bú ìyàwó wọn. Àwọn náà máa ń sábà sọ fún ìyàwó wọn pé o níṣẹ́ kankan tó ń ṣe, o ní nǹkan tó ń ṣe, o wúlò fún mi nínú ilé, o useless, o ṣe o mọ̀. Àwọn ni àwọn kẹ̀ náà sọ pé kí ìyàwó wọn máa ṣiṣẹ́. Ìmí nínú wọn graduate níyàwó wọn ò gbà kó ṣiṣẹ́ o. Ìmí nínú wọn jọ lọ sí school ní profession kan náà ni wọ́n wá gbọ́ ìwọ lè jẹ́ doctor kémi jẹ́ doctor káà méjèèjì wá fi lé sílẹ̀. Kí ló dé tó set up òun wà nínú ilé? Àbí kò síṣẹ́ tóun lè máa ṣe nínú ilé gẹ́gẹ́ bí professional nurse tóun lè máa ṣe, tàbí any other profession tí àwọ̀ ẹ̀yìn bá wà? Ẹ máa ní kán wá ṣiṣẹ́, ẹ wá máa pariwo èmi ni mi ń sanwó ilé. Ẹ bá pè mí kí n wá bá yín san. Ẹ sọ pé yín lẹ ń san school fees. Ẹ jọ̀ọ́ o, ṣé mi lẹ fẹ́ kí n máa bá yín san school fees? Ṣé àwọn yín lẹ fẹ́ kó máa bá yín san school fees ni? Ẹ sọ fún mi. Tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ tẹ́ ẹ bá máa sọ̀rọ̀, ẹ ní ṣé o gbọ́mọ wá láti ilé yín ni? Ìgbọ́mọ wá láti ilé wa. Òótọ́ ni kò sóbìnrin tó gbọ́mọ wá láti ilé wọn. Àwọn ọmọ wa ò dẹ̀ jẹ́ orúkọ bàbá wa, orúkọ yín ni wọ́n ń jẹ́. How come tó ṣe jẹ́ pàwọ̀ obìnrin lẹ fẹ́ ká máa bá yín san school fees? Mi ò mọ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa kẹ́ jẹ́ ká gbọ́. Please tell us. Mo ń san school fees o. Ẹ̀yin á sọ wípé mi ni mo ń gbọ́ bùkátà lórí ẹ̀, mo ń gbọ́ lórí àwọn ọmọ. Ẹ jọ̀ọ́ ta ni ìbá gbọ́? Jẹ́jẹ́ ni mo wà nílé bàbá mi o. Jẹ́jẹ́ làwọn obìnrin jókòó sílé bàbá wọn ò dẹ̀ sọ pé ó ti sú àwọn, wọn tí wọ́n wá bá yín nílé, wọn ò fagídí rún wọn mọ́ yín lọ́rùn. Ẹ̀yin lẹ rí wọn, lẹ sọ wípé wọ́n wù yín, lẹ́lẹ́ fẹ́ wọn. Ìgbà tẹ́lẹ̀ fẹ́ wọn, ẹ kóṣù lẹ kọ́kàlẹ́ lọ dọ̀bálẹ̀, èyí tí ò tiẹ̀ dọ̀bálẹ̀ nínú yín tó jẹ́ wípé wọ́n ṣàfún lọ́mọ. Bóyá ọ̀fun lóyún ni, àbí nǹkan payípọ̀, àbí ìfẹ́ tó ti dí ẹ̀yin méjèèjì lójú tẹ́ fi bẹ̀rẹ̀ lọ́jọ́ ayé yín, tẹ́ kóra yín, tẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ra yín gẹ́gẹ́ bí lọ́kọláya, ìyẹn ló wà ńbẹ̀. Fine. Nígbà tẹ́ wá tó ṣàmá kúrò nílé bàbá ẹ̀ ṣá, ohun tẹ́ sọ ni wípé ẹ máa tọ́jú ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ ni wọ́n jẹ́. I am your responsibility. Women are men's responsibility. Once you get married to them, ẹ̀yin gangan lẹ ní ẹ̀tọ́ lórí wọn. Gbogbo ẹ̀tọ́ wọn, wọ́n máa jẹ, wọ́n máa mu, wọ́n máa ná, wọ́n máa lò, wọ́n máa wọ̀ sókè, wọ́n máa wọ̀ sísàlẹ̀, wọ́n máa bẹ́gbẹ́, wọ́n máa gbọ́gbà mu. Ẹ̀tọ́ yín ni láti ṣe. Kò sí bí obìnrin ṣe lè ní owó lọ́wọ́ tó, owó ọkọ ẹ̀ gangan ni owó tí àlùbáríkà pọ̀ sí jù. A dẹ̀ ti wá gbà bẹ́ẹ̀, a mọ̀ bẹ́ẹ̀ fún yín. Ẹ wá sọ di bàbàrà lé obìnrin lórí, ẹ wá máa fi yan obìnrin lójú. Ẹ̀yin ọkùnrin ẹ stop ẹ̀. Ẹ stop ṣe bẹ́ẹ̀, kò dáa. Kí ni mo sọ? Ẹ stop ṣe bẹ́ẹ̀, kò dáa. That aside, owó ilé, owó school, ẹ̀yin lẹ ń san, ẹ kú náwó. Ẹ̀yin lẹ ń gbọ́ bùkátà lórí mi lórí àwọn ọmọ. Èmi ni mi bá máa gbọ́. Àwọn míì tí ẹ̀ tún wà, bóyá wọ́n rent shop fún ìyàwó wọn ni o, tàbí Ọlọ́run jogún ilé fún wọn, wọ́n wá ṣí shop fún ìyàwó wọn níbẹ̀. Pẹ́rẹ́ tọ́rọ̀ bá ti ṣe bí ọ̀rọ̀ báyìí, kí ló ń gbé ṣe gangan? Ṣé ó sanwó shop ni? Kí ni bùkátà ẹ̀ tó ń gbé ní? O ní assistant kankan tó lè ṣe, o ní kankan tó lè ṣe. Ọkùnrin mi á lọ ti ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ pa.
ọkùnrin tó bá ń ṣerú ẹ̀ bóyá tí ìwọ àti ìyàwó ẹ bá ní èdè àìyedè tó lọ ti ṣọ́ọ̀bù ìyàwó ẹ pa tàbí tó ń sọ pé kó kúrò nínú ṣọ́ọ̀bù yẹn ó tó ọkùnrin ṣe. You are not man enough. Ó tó ọkùnrin. Gbogbo tá a fi ń bá obìnrin wí tó wà tí obìnrin máa sọ́bà gidi ó kún lọ́wọ́ ọkùnrin but ego yín ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀. Èmi ni mo tó báyìí èmi lágbára wà lọ́wọ́ ẹ̀. Ẹ wò ẹ stop ṣe bẹ́ẹ̀. Kí ni mo sọ? Ẹ stop ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ gbà kí ìyàwó yín máa ṣiṣẹ́ mo bá yín bò ó. Ẹ máa rántí ọjọ́ kan ọjọ́ kan. Torí pé bí sánmọ̀ ṣe funfun tó dúdú bí ń tí wà níbẹ̀ o. Ẹ máa rántí tí ìgbà bá yípo a padà sí burúkú a padà sí ìgbà kò ní bá ẹnì kankan wá lágbára lọ́wọ́ Ọlọ́run a padà sí ìgbà burú kò ní bá ẹnì kankan wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmọ́ tí òyìnbó bá ti ń ro positive a máa ro negative tíbi tirẹ̀ báyìí náà la dá lé ayé ẹ̀yin kan máa ń rò pé ó máa dùn lọ bẹ́ẹ̀ no tó bá ti ń dùn ládùn jù gan pàápàá tí kò sí kíkan kankan bẹ́ẹ̀ ẹ̀yin gẹ́ fura ẹ yẹra yín wò. Torí náà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ní kí ìyàwó yín má ṣiṣẹ́ mo bá yín bò ó ìkànnì yín o àmọ́ tó bá lọ dá páro pẹ́rẹ́ tó bá lọ yíwọ́ gbogbo ẹjọ́ tẹ́ fẹ́ máa rò gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ máa sọ yẹn ẹ mọ̀ wípé ẹ̀yin lè máa padà jí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run.